Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò mí. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. Fẹ́yìn tẹ́ bá come across channel mi for the first time, ẹ jọ̀ọ́ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ bá mi subscribe. Ẹ̀yin tèmi, mo lérò pé ẹ ti wo eré One Wrong Moment produced by Ìrèwọlé Ọláníyan. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Eré yìí ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láti kọ́ nínú eré yìí. Àwọn wo ló kópa nínú eré tí mò ń sọ yìí? Àwọn òṣèré tẹ́ máa rí nínú ẹ̀ ni Kiki Bakare, Ìrèwọlé Ọláníyan, Fausat Balogun, Diva Gold, Bright Omori àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tèmi, ipa wo ni Kiki kó nínú eré yìí? Kiki jẹ́ ọkọ Ìrèwọlé nínú eré yìí, which is Kiki Bakare. Ó jẹ́ ọkọ Ìrèwọlé nínú eré tó yẹ pé wọ́n ní ọmọ kan, which is ọmọ ọkùnrin. Kiki jẹ́ ẹni tó yẹ pé iṣẹ́ tó ń ṣe work from home ni, ilé ló ti máa ń ṣiṣẹ́. But ìyàwó ẹ̀ náà jẹ́ oníṣẹ́ tó jẹ́ pé kò ráyè, every time iṣẹ́ ni ló máa ń ṣe ní office, cause iṣẹ́ ìyàwó ẹ̀ kò ń ṣe iṣẹ́ work from home, but iṣẹ́ ọkọ, iṣẹ́ work from home ni iṣẹ́ yẹn. Nínú ibi báyìí ẹ wo ibi tí Bakare ti ń ṣe meeting pẹ̀lú àwọn clients ẹ̀. Suddenly ló gbọ́ voice láti inú kitchen, tó ṣe sáré bọ́ta nìyẹn. Ta ló máa jẹ́? Ó jẹ́ ọmọ wọn ọkùnrin. Ìyẹn ti ṣe rí tó yẹ pé ó da flower sórí. Nínú ẹ wo ibi tí Bakare ti dìde tó ti sáré lọ gbé ọmọ yẹn. But by the time tóun máa fi dìde, cause boxer àti suit ló wọ̀, ẹ mọ̀ pé ó kàn jókòó ní tó yẹ pé òkè ni wọ́n rí. So nígbà tó máa fi padà wọnú ilé, wọ́n sì close the meeting. Ibi tí kan lára àwọn colleague ẹ̀ tó ti wá ń pè pé wípé ó mess up, wípé ọ̀rẹ́ tẹ̀ tí ń trend lórí internet pé wọ́n rí boxers ẹ̀ níta, wípé kinní kan, kinní ẹ̀ ṣàdé kó feel bad. So ó bí báyìí ó wá ń pe ìyàwó ẹ̀ láti sọ fún un pé wípé eléyìí tó fẹ́ turn òun sí nanny because òun máa work from home, wípé òun understand o, wípé èní tó yẹ kó ń ṣe meeting pẹ̀lú àwọn clients òun ni ọmọ wọnú kitchen tó da floor sórí, tó da everything sórí. So ó wá ń complain fún ìyàwó ẹ̀. Ìyàwó ẹ̀ sọ fún pé kó ní sùúrù, wípé òun iṣẹ́ pọ̀ lórí table fún òun, pé but òun á try láti meet up. And then pé fún birthday ọmọ wọn, which is the following day, wípé òun ní láti ra àwọn kan fún birthday yẹn. Ó ní pé kó sí wàhálà. Ó end the call. So kò pẹ́ náà, ọmọ àti bàbá wọn méjèèjì kàn sùn lọ lórí couch. So ìgbà tí ìyàwó ẹ̀ dé láti ibi iṣẹ́ tó arrange gbogbo àwọn nǹkan tí ó kó wá, ibi tó ti wá bá wípé pẹ̀lú gbogbo eléyìí tó ń ṣe, wípé òun suggest bóyá kán gba maid so that at least ó ṣe máa help òun tó ń bá ń ṣe meeting online, máa take care ọmọ yẹn. Ìyàwó ẹ̀ ní pé rárá, wípé òun ò fẹ́ maid obìnrin. Ó wá ní okay, wípé tí ò bá fẹ́ maid obìnrin, kán gba maid àgbàlagbà tó sì dàgbà, jẹ́ pé ó máa bá wọn take care ọmọ yẹn. Ó ní rárá. Òun àti ọkọ ẹ̀ ṣá wá argue níbi báyìí tó yẹ pé oníkálukú wá lọlé lọ tiẹ̀. So ẹ wo ibi tí ọmọ ti ṣe birthday tán ti mark ẹ̀ fún, tí everybody ti wá, tó ti jubilate pẹ̀lú wọn. Suddenly ni ìyàwó receive call. Ẹ wo ibi tó ti ń receive call. Wọ́n sọ fún un pé kó máa bọ̀ níbi iṣẹ́ bye bye. Ó wá ń try láti sọ fún un pé òun ò ní lè wá sí ibi iṣẹ́ bye bye o. Ó wá sọ fún un pé ọ̀gá ẹ̀ sọ fún un pé kò sí ilé tó kàn, kó wá tó ṣe máa meet up cause emergency wà. Ibi tó tọkọ ẹ̀ ti wọlé, tọkọ ẹ̀ ti wá sọ fún un pé why to change to wọṣọ mi. Ó wá ní wípé wọ́n ti pè òun ní ibi iṣẹ́. Àwọn wá sọ fún un pé ṣé òun ṣeré ni? Wọ́n ṣe máa pè ẹ́ níbi iṣẹ́ lẹ́ni birthday ọmọ. Ṣé ò sọ fún ọ lọ́fíìsì pé ọmọ ṣe birthday ni? Pé irú iṣẹ́ wo nìyẹn tó ní time fún ọmọ ọkọ, as in
ọkọ ẹ̀ ṣáà wá ń bínú tó jẹ́ pé ó ń párà fún ìyàwó ẹ̀. Nínú eré yìí náà ẹ máa rí Madam Ṣadé. Ipa wo ni Madam Ṣadé kó nínú eré yìí? Madam Ṣadé jẹ́ ìyàwó Kiki. Madam Ṣadé jẹ́ ìyá Kiki nínú eré yìí. Ó jẹ́ ìyá Bákàrè nínú eré yìí, ìyá ọkọ fún Ìrèwọlé. Madam Ṣadé náà òun náà wà nínú, òun náà attend birthday grandson ẹ̀. So nígbà tí Madam Ṣadé ṣáà notice pé ìyàwó ọmọ òun ti jáde tó ti dress up, ibi tó ti lọ bá ọmọ ẹ̀ nínú ilé pé wípé kí ló ń ṣẹlẹ̀, pé so èní tó tún jẹ́ birthday pé ìyàwó ẹ̀ ò tún lè dúró tó tún lọ. Ibi tí Madam Ṣadé ṣáà sì ń sọ̀rọ̀ sí ọmọ tiẹ̀ wípé àwọn understand àwọn méjèèjì pé kí ni gbogbo eléyìí. Ìyẹn ṣáà lọ. So wá di ọwọ́ alẹ́ mọ́rọ̀lẹ́ tó yẹ kí ìyàwó ti padà sí ilé kán lè continue party tí wọ́n ṣe lọ́sàn-án. Ibi tí àwọn méjì ti make up, tí ìyẹn ti wá sọ fún pé òun ò ní lè wálé mọ́ ní alẹ́ yìí pé cause first thing tomorrow morning òun lọ sí Abuja, òun ní láti lọ attend the meeting kan on behalf of the company. Ọkọ ṣáà bá argue pé pé kó má try nonsense wípé ó dẹ̀ pé ó ti máa tó time tó jẹ́ pé ó máa choose between iṣẹ́ àti family. So níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ lọ lórí phone, ọmọ ọkùnrin wọn kékeré which is 4 years tó ní, ọmọ yẹn ti wá bọ́ sínú pool. Ìgbà tọ́kọ wá notice pé òun ò rí ọmọ ní ẹ̀gbẹ́ òun, but toy tí ọmọ yẹn fi ń ṣeré, toy yẹn ti ń float lórí omi, tí bàbá náà ṣe kó sínú pool nìyẹn láti rescue ọmọ yẹn. But unfortunately nígbà tí wọ́n máa rescue ọmọ, tó máa gbé ọmọ dé hospital, ọmọ ti kú. Ìyá tó lóun fẹ́ travel lọ sí Abuja kò lè travel mọ́ ó padà wá instantly ibi tó ti ń sunkún lọ hospital. After tán ṣáà kúrò ní hospital yẹn, ibi tí àwọn èèyàn ti wá pay wọn ní condolence visit, tó jẹ́ pé wọ́n ṣáà preach fún wọn, tán preach fún wọn lẹ́yìn ẹ̀. Àwọn méjèèjì wọ́n ṣáà wá argue, ìyàwó ní pé ọkọ ló pọmọ, ọkọ ní pé ìyàwó ló pọmọ because of kò ní time fún ọmọ. Àwọn méjèèjì ṣáà wá argue. Nígbà tí wọ́n argue ni the following day ni Madam Ṣadé ṣáà wá. Ìgbà tí Madam Ṣadé wá dé, Madam Ṣadé wá ń try láti bá wọn sọ̀rọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí àmúwá Ọlọ́run ni, pé kò sí anybody tó lè question Ọlọ́run fún nǹkan tí ó ṣẹlẹ̀, pé so káwọn méjèèjì kan stop gbogbo blame tí wọ́n shift sórí ara wọn pé ọkọ ló pa ọmọ, wípé ọmọ ló pa ọkọ. Kán make move, so kán try láti ṣe next thing tó jẹ́ pé kó lè doyún kán bímọ. Ṣáà ń try láti parí ìjà fún ọkọ àti ìyàwó. So after 2 years tí ọmọ wọn ti kú, ìyá ò gbàgbé pé ọmọ òun kú. Every time tó máa rántí ọmọ yẹn, sometimes tó máa jókòó, ó máa ké wípé òun miss ọmọ. Ibi tí ọkọ ẹ̀ tí wá ń try láti console ẹ̀ pé kó má ké mọ́, tó ṣáà sọ wípé òun miss ọmọ yìí, wípé òun miss ọkọ. Ṣáà wá ń try láti múnú ẹ̀ dùn, láti make her happy. Ibi tọ́kọ tún ti gbé jáde tán ti lọ Italy pé kó tiẹ̀ lè kó gbogbo kìní yẹn kúrò lọ́kàn pé it's over 2 years now, kán move on, kán plan tán ṣe máa ní ọmọ míì. So ọkọ ṣáà wá notice wípé ìyàwó every time lọ́wọ́ alẹ́ ó máa kúrò, á lọ jókòó sínú room ọmọ yẹn, tó máa ké, tó máa ṣeré pẹ̀lú àwọn toys tí ọmọ yẹn ní. So ìgbà tí ó wá sílé tó lọ ibi iṣẹ́, ọkọ wá pack gbogbo toys kúrò nínú room ọmọ yẹn. Tó ṣe máa dé láti ibi iṣẹ́ nìyẹn, tó check room ọmọ yẹn tí ò rí àwọn toys yẹn, ó wọnú ilé lọ bá ọkọ ẹ̀ despite fact pé ọkọ ẹ̀ ṣe meeting. Ó wọnú ilé, ó distract ọkọ ẹ̀ tó jẹ́ pé ọkọ ẹ̀ ní láti fi meeting yẹn lẹ̀, tó drag ẹ̀ pé no, ó ní láti return gbogbo toys tó kó kúrò nínú room ọmọ yẹn, pé ó ní láti return ẹ̀ padà. Ọkọ ẹ̀ ṣáà sọ fún pé this thing is over 2 years, wípé ó ní láti move on, wípé kó gbogbo drama tó ń ṣe yẹn kó síbì kan. Wọ́n ṣáà wá ń drag. So after tí wọ́n ṣe gbogbo drag wọn tán, the following day àwọn méjèèjì wá lọ sí hospital fún medical check up láti lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀, pé since tọ́mọ yẹn ti kú after 2 years,
òun sì taken despite the fact pé òun ní ìbálòpọ̀ pẹ̀lú ọkọ òun. Doctor ṣá wá advice ẹ̀ pé kán continue. Meanwhile, òun ti ní complication tó jẹ́ pé kò lè bímọ mọ́ tó ṣe wà yẹn lẹ́yìn ìgbà tó bí ọmọ kan. So ó láwọn complication kọ̀ọ̀kan tó ní tó jẹ́ pé kò lè bímọ mọ́, but doctor ò sọ fún un. Ọkọ nìkan ni doctor sọ fún. Ọkọ nìkan ló mọ̀ pé ìyàwó òun ò lè bímọ mọ́. So lẹ́yìn ìgbà tí wọ́n kúrò ní hospital, so ìyàwó ṣáà ń try gbogbo ọ̀nà láti lóyún, lọ ra àgbo, ẹbí tó ti ń mu àgbo. Even láàárọ̀ bọ́n máa ń ṣe ń dìde lórí bed tóun ṣe mu náà ló ṣe máa fún ọkọ ẹ̀ mu. Ó ṣáà ń try pé kóun lè conceive. Meanwhile, ọkọ ò dẹ̀ sọ fún pé kò lè conceive. So lẹ́yìn gbogbo eléyìí ni ọmọ wa lọ pay ìyá ẹ̀ ní visit nílé. Nígbà tó máa dé ọ̀dọ̀ ìyá ẹ̀, ex-girlfriend díẹ̀ tó ti fẹ́ kó tó dà pé ó marry, ó wá lọ rí lady yẹn ní ọ̀dọ̀ ìyá ẹ̀. Ìgbà tó máa rí lady yẹn, ó wá sọ fún ìyá ẹ̀ pé kí ni lady wá ṣe ní ọ̀dọ̀ yín? Ẹ ṣáà mọ̀ pé ex-girlfriend òun ni, kò sí anything tó wà láàárín wọn mọ́, pé why tó ṣe máa visit yín. Ìyá ẹ̀ ṣáà wá sọ fún pé ṣé kò lè wá visit ni? Ìgbà kan àwọn kan ẹ̀sìn. Ìyá yẹn ó fẹ́ kí ọmọ yẹn kó padà fẹ́ girlfriend ẹ̀ tẹ́lẹ̀ yẹn, since tí ìyá sì mọ̀ pé ìyàwó ọmọ òun ò lè bímọ mọ́. Ọmọ ṣáà bínú wípé òun ò like nǹkan tí ìyá òun ṣe. So lẹ́yìn gbogbo ìgbà yẹn náà, ọmọ náà wá lọ padà lẹ́yìn. Òun àti lady yẹn náà wọ́n lọ meet, which is ex-girlfriend ẹ̀. Wọ́n lọ meet lẹ́yìn ìgbà tí wọ́n meet. Lady yẹn wá sọ fún un pé òun ti take. Ó ṣáà wá para wá bínú pé no, wípé oyún tó ní yẹn pé ó máa ṣẹ́ ni o. Lady yẹn wá sọ fún un pé òun ò ṣẹ́ oyún kankan o. Tí ìyá ẹ̀ náà ṣe bọ́ta nìyẹn tó wá sọ pé oyún wo ló máa ṣẹ́, pé kò ní ṣẹ́ oyún kankan nípò tó yẹ pé ó ti ń wọ́ ọmọ tẹ́lẹ̀. Wípé ó ṣe máa sọ fún un pé kó lọ ṣẹ́ oyún. Meanwhile, oyún tí lady yẹn ní, ex-girlfriend ẹ̀ yẹn, bọ̀bọ́ yìí kọ́ ló lóyún. Òun ti lóyún fẹ́yàn kan tẹ́lẹ̀. So èèyàn yẹn ò gbà. Oyún yẹn ló fẹ́ wá fún Kiki Bakare. Bàtà ṣáà drag ẹ̀, ó ṣáà accept oyún yẹn. So as time goes on, lady yẹn wá live pẹ̀lú ìyá ẹ̀. Ìyàwó ò dẹ̀ mọ̀ pé ọkọ ti fún èèyàn lóyún ta. So ìyá ọkọ fẹ́ wá ṣe birthday. Ìyàwó Ire ìyẹn wá lọ surprise ìyá ọkọ ẹ̀ fún in advance birthday. Ó ra gift lọ fún. So wá rí lady yẹn bẹ́ẹ̀. Ibẹ̀ ni ìyá ẹ̀ ti wá explain fún Ire pé lady tó rí yìí o, ọkọ ẹ̀ ló fún lóyún o. Pé in case tó bá lọ gbọ́ níta wípé ọkọ ẹ̀ ò mọ̀ tó ṣe máa sọ fún un. Inú ṣáà bí okay. Ìgbà tó délé, ó béèrè lọ́wọ́ ọkọ wípé how come? Ọkọ ṣáà bẹ̀ pé kó má bínú. Ibẹ̀ lọkọ ti wá explain fún un pé kò lè bímọ mọ́. Lady yẹn ṣáà ké. Lady yẹn ṣáà sunkún wípé ó betrayed òun, wípé so ó mọ̀ pé òun ò lè bímọ mọ́ látijọ́ kò sọ fún òun. Ó ní àjẹ́ kó máa mu gbogbo àgbo tó máa mu, gbogbo nǹkan tó máa mu. So méjèèjì wọ́n ṣáà wá lọ fún vacation láti lè clear head wọn. So ní vacation yẹn, everybody ṣáà pour out mind there. Lady yẹn wá bọ̀bọ́ yẹn wá bẹ̀ Kiki Bakare bẹ̀ ìyàwó ẹ̀ wípé kó má bínú sí òun, pé kó jọ̀ọ́, pé kó má bínú. So lady tó lóyún fún Kiki Bakare, òun náà ti wá rọbí. Ọbí tán ti gbá sí hospital. After tí ó máa tó bímọ tán, làṣírí wá tú pé Kiki Bakare kọ́ ló ní ọmọ, cause result DNA test tó ń ṣe, ó show pé Kiki Bakare kọ́ ló ní ọmọ. Ọbí tó ti wá rí pé wípé èèyàn tó ń tẹ̀tú finú tọ́, pé èèyàn tẹ̀tú fail òun. So wípé bẹ́ẹ̀ sì kóun padà sọ́dọ̀ ìyàwó kóun lọ bẹ̀. Wọ́n ṣáà wá bẹ̀rẹ̀ àwọn bàtà wọn bẹ̀rẹ̀ àwọn pé kó má bínú. Àwọn méjèèjì wọ́n sunkún, wọ́n bẹ̀rẹ̀ àwọn. So wọ́n á plan life wọn afresh. Wípé now, wípé gbogbo nǹkan tó ti lọ yẹn pé ó ti lọ. Wípé everybody ti mọ mistake there. Pé but now kan plan life wọn afresh. So
ẹbí táwọn méjì ti wá conclude pé àwọn fẹ́ lọ ṣe surrogacy, pé surrogacy is the best solution sọ̀rọ̀ wọn sísè yẹ pé ìyàwó ò ní lè gbé ọmọ mọ́ pé so kàn ṣe surrogacy àbí táwọn méjì ti plan so wọ́n ṣáà ní pé káwọn lọ sí hospital fún surrogacy. Nígbà tí wọ́n ṣáà lọ everything clear so inú wọn ṣáà dùn ẹbí tí wọ́n ti ń ọ̀gá àwọn tí wọ́n ti ń dùn even gan before kan tó lọ ẹ̀rù gan ti ń bá ìyàwó pé ṣé surrogacy báyìí pé ṣé good idea ni ìyàwó ọkọ ṣáà sọ pé pé kó má wẹ̀ pé good idea ni cause àwọn náà ló padà ní ọmọ. Ẹ̀yin tèmi mo fẹ́ kẹ́ lọ wo eré yìí, mo fẹ́ kẹ́ lọ wo after tí surrogate mother tó bá wọn gbọ́mọ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ and then everything tó ti ń lọ smoothly pé kí ló padà wá end ẹ̀. Ẹ̀yin tèmi ẹ má gbàgbé láti bá mi like, láti share, láti comment, láti subscribe. Thank you guys. See you guys in my next video. Bye.